wọ́n ti fi ẹ̀sùn kan àwọn gómìnà ilẹ̀ haúsá méjì ìyẹn gómìnà ìpínlẹ̀ kánò gómìnà abba yusuf àti gómìnà ìpínlẹ̀ zamfara gómìnà dáúdà lawal wípé àwọn méjèèjì wọ́n wà lára àwọn tó gbé owó sílẹ̀ láti ṣàtìlẹ́yìn fún ìwọ́de tí àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe tako ìṣèjọba burúkú àti ebi tó wáyé níbẹ̀rẹ̀ oṣù kẹjọ yìí, tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àwọn náà wà lára àwọn tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ láti da ìlú rú mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí. Ẹ rántí pé lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ tá a wà yìí sọ́jọ́ kẹwàá nínú oṣù kẹjọ tá a wà yìí ṣé làwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà ni wọ́n ṣe ìwọ́de láti fòpin sí ìṣèjọba burúkú àti ìfòpin sí ebi tó gba Nàìjíríà ìtàn pè ní End Bad Governance àti End Hunger Protest, ṣùgbọ́n tó jẹ́ wípé ìwọ́de náà padà di wàhálà ní ilẹ̀ haúsá níbi tí àwọn ẹ̀mí àti dúkìá ṣòfò, tó sì jẹ́ pé àwọn ọ̀dọ́ ilẹ̀ haúsá bẹ̀rẹ̀ sí ni máa pariwo pé kí àwọn ológun àti orílẹ̀-èdè Russia kan wá ran àwọn lọ́wọ́ láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti sọ̀rọ̀ pé àwọn ọ̀bàyéjẹ́ àwọn ẹni ibi ló wà lẹ́yìn àwọn olùwọ́de náà nítorí pé wọ́n fẹ́ fi da Nàìjíríà rú, wọ́n sì fẹ́ fi fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni. Ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n mú kò sí ẹni tó sọ̀rọ̀ àwọn gómìnà níbẹ̀. Ní báyìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀, ẹgbẹ́ kan tó ń ṣe ìwádìí tí wọ́n sì tó ń jà fún democracy Independent Coalition for Democratic Governance in Nigeria, wọ́n mà ti ní ìwádìí fẹnifẹni táwọn ṣe ó ti fi hàn o wípé gómìnà abba yusuf ti ìpínlẹ̀ kano àti gómìnà dáúdà lawal ti ìpínlẹ̀ zamfara àwọn méjèèjì wà lára àwọn tó wà lẹ́yìn àwọn olùwọ́de náà láti da nàìjíríà rú àti láti fi gbógun ti ààrẹ bọ́lá ahmed tinubu. ẹgbẹ́ Independent Coalition for Democratic Governance in Nigeria jẹ́ kó dé mọ̀ pé owó rọ̀gùrọ̀gù ni àwọn gómìnà méjèèjì gbé fáwọn ọ̀dọ́ láti fi máa kọlu àwọn alátakò wọn ní ìpínlẹ̀ kano àti ìpínlẹ̀ zamfara láti dá wàhálà sílẹ̀, tó sì jẹ́ pé látìgbà tí ẹgbẹ́ yìí tó ti tú àṣírí ìlàríwó mà ti sọ nígboro tí àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀ tó sì ń sọ fún tinubu àti olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ààbò fún orílẹ̀-èdè yìí ìyẹn alhaji nuhu ribadu láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà fínífíní. ṣáò látìgbà tí ẹgbẹ́ Independent Coalition for Democratic Governance in Nigeria tó ti tú àṣírí yìí, gómìnà dáúdà lawal ti ìpínlẹ̀ zamfara tàbí gómìnà abba yusuf ti ìpínlẹ̀ sokoto wọn ò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ rárá.